Yorùbá bọ̀ wọ́n ní etí tó gbà lọ ló yẹ kó gbá bọ̀ lórí ìgbẹ́jọ́ Alfa Abdulrahman tán ni ó ṣekú pa Yétúndé Ìlọrin tí ìgbẹ́jọ́ sì ń lọ lọ́wọ́ ilé-ẹjọ́ májísírèètì nílùú Ìlọrin. Wọ́n tún ṣe bẹ́ẹ̀, ẹjọ́ náà tún wáyé lónìí. Wọ́n tún gbé ọmọkùnrin nì àtàwọn mẹ́rin míì tí wọ́n fura sí, wọ́n tún gbé àwọn sí ilé-ẹjọ́ lónìí. Ẹjọ́ ó tẹ̀síwájú. Ní báyìí wọ́n ti wá sún sí ìgbẹ́jọ́ mi sí ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2025 tá a wà yìí, tí ìgbẹ́jọ́ yóò máa tẹ̀síwájú. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti mú ẹ̀sùn kan, wọ́n tún gbé sí ilé-ẹjọ́ gíga tó wà nílùú Ìlọrin, tó sì jẹ́ pé ní ọjọ́ 15 oṣù karùn-ún yìí náà ni ìgbẹ́jọ́ tiẹ̀ yóò máa wáyé. Bó bá sì ń lọ náà ni àníjẹ́ kí ti yóò di. Wá kí a fọkànbalẹ̀ wípé òdodo òdí ọ̀rọ̀ yìí yóò fojú hàn, ìdájọ́ òdodo láàsì rí ń bẹ pẹ̀lú ògo Ọlọ́run. Àhesọ wípé wọ́n lọ́wọ́ ìnàkí ni wọ́n bá irọ́ ni gbogbo ẹ̀ o, kò sí ní tó jọ ọ́. Àhesọ wípé wọ́n ti gbé wọn kúrò nílẹ̀ nìkan kan ò mọbi tán wà. Bàbá, Yes sir. ilé ẹjọ́ làwọn ń fẹ́ kẹ́ dárúkọ yín fún gbogbo aráyé kẹ́sì kí wọn. Èmi ni Fọlọ́runṣọ́ Ahmad Hussein tí gbogbo ayé mọ̀ sí Saddam Fàgbà. Mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá káàkiri orígun mẹ́rin ayé. Ọlọ́run ò ní jẹ́ ká ṣìrìn o, àní sì ṣe tọmọtọmọ o. Oríṣiríṣi ìpè ni mò ń gbà látijọ́ òní nípa wípé àmọ́ gbọ́ kankan mọ́ nípa kéèsì ọmọ yìí, wọ́n ní wọ́n ti fọwọ́ bò ó, wọ́n ní wọ́n ti ṣe kíní kan, mọ́ ní kò rí bẹ́ẹ̀. Tí déètì tí ẹjọ́ bá fún yàn tí ò bá tí ì pé ẹjọ́ ò ní tì í lọ náà ni. Mo fẹ́ kí ẹ sọ nǹkan tí ó ṣẹlẹ̀ nílé ẹjọ́, ẹ bá ṣàlàyé rẹ̀ fún gbogbo ayé torí gbogbo ayé ní ń fọ́lò kéèsì. Azulayi mi ṣe tán àjù sùn lára fún ọ̀nà tí Ọlọ́run bá sì fún yín ní àǹfààní àti mọ àwọn kankan tó ṣẹlẹ̀ before kí déètì kéèsì ó tó pé ẹ lè bá wa narrate. Mo dúpẹ́ fún opportunity tẹ́ fún mi láti bá gbogbo àwa olùwò wa sọ̀rọ̀ káàkiri orígun mẹ́rin ayé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ tí àfáà tó ń moderate ọ̀rọ̀ yìí ṣe sọ nísìn, the last time tá a wá sí court a ṣàlàyé ní tó ṣẹlẹ̀. Látọjọ́ náà sóní kò sí nǹkan kan tẹ́nìkan kan lè ṣe àfi kọ́jọ́ tí kóòtù bá mú kó pé ọjọ́ ọ̀hún ló pé yìí, kóòtù ọ̀hún náà la wà yìí, a sì ń ṣe tán nínú kóòtù nísìnyí. Oríṣiríṣi ìpele mi náà gbà, kódà àwọn èèyàn wá mi wá ọ́fíìsì, wọn wá mi wálé, wọ́n ní wọn ò ti gbé wọn wá kóòtù mọ́, wọ́n ti gbé wọn lọ Àbújá, wọ́n ti fọwọ́ tẹ̀ mọ́lẹ̀. Mo ní kò sí ní tó jọ bẹ́ẹ̀, a wà ní kóòtù ní the last time and alhamdulillah láàárọ̀ yìí a ṣe ń jáde nínú kóòtù nísìnyí náà ni. Àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ń ṣe ìtẹ̀síwájú ìwádìí further investigation tá a sọ níjọ́ òní, wọ́n gbé wọn wá sí kóòtù lónìí, àṣẹjọ́ túká wọ́n ṣẹ̀ dá wọn padà lọ nísìnyí náà ni. Tó sì ṣẹlẹ̀ ní kóòtù lónìí, wọ́n á fún kóòtù lábọ̀ náà ni pé wọ́n ti fẹ́ẹ̀ parí àwọn ìwádìí tó kù tí wọ́n ń ṣe. Tọ́ máa ti ń parí ẹ̀ tán, wọ́n gbé wọn lọ sí wọ́n tẹ̀ ti fún wa ní déètì high court tí wọ́n ti arraign wọn ní 15th of this month, that's next week Tuesday. Kọ́lọ́run kó jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ dáadáa. So mo fẹ́ kí gbogbo wa kí á fọkànbalẹ̀ wípé òdodo òdí ọ̀rọ̀ yìí yóò fojú hàn, ìdájọ́ òdodo láàsì rí ń bẹ pẹ̀lú ògo Ọlọ́run. Àhesọ wípé wọ́n lọ́wọ́ ìnàkí ni wọ́n bá irọ́ ni gbogbo ẹ̀ o, kò sí ní tó jọ ọ́. Àhesọ wípé wọ́n ti gbé wọn kúrò nílẹ̀ nìkan kan ò mọbi tán wà mọ́, irọ́ ni o, gbogbo ayé ló mọbi tí wọ́n wà. Wọ́n sì gbé wọn wá kóòtù lónìí tí gbogbo ẹni tó wà ní court premises yìí, àwọn tí ò rí inú kóòtù wọ̀ wọ́n rí wọn gbà tán kó wọn jáde nínú mọ́tò àti gbà tán kó wọn ọbẹ̀ padà. Àwọn tá a wà nínú kóòtù a rí wọn tá a fi ṣe proceedings lénìí. So ibi tí kóòtù fi ọ̀rọ̀ sí náà ni wípé tọ́ máa ti arraign wọn ní high court ní 15th, á padà sí kóòtù yìí ní 22nd láti wá terminate FIR eléyìí torí òfin Nàìjíríà ò fara mọ́ kéèyàn máa jẹ́ ẹjọ́ ọ̀daràn méjì pọ̀ lẹ́ẹ̀kan náà lórí ẹ̀sùn ẹyọ kan. Double jeopardy ni wọ́n ń pè ní abẹ́ òfin. Ìdí nìyẹn wọ́n máa fi ti gbé wọn lọ ilé ẹjọ́ tó ga gẹ́gẹ́ bọ́n ti gbé wọn lọ síbẹ̀ yìí ní high court. Wọ́n máa ti arraign wọn tí ilé ẹjọ́ ti take plea wọn níbẹ̀ tọ̀, automatically ẹjọ́ ti bí yìí a gbọ́dọ̀ wá terminate rẹ̀ and inter adjourn sí 22nd of this month sí nìyẹn. Ká fi rí kí ni ó ṣẹlẹ̀ ní high court. Tí n tá a fẹ̀mí sí ní high court tó bá ti ṣẹlẹ̀ on the 15th, that is next week Tuesday, pẹ̀lú ògo Ọlọ́run á wá sí
kóòtù ti bí ní 22nd láti wá terminate ti bí high court ó máa wá bá ẹjọ́ lọ ní òkè lọ́hùn nígbà tó já sí wípé ordinarily high court náà ló ní agbára láti ṣe ẹjọ́ irú ọ̀ràn tí òfin sọ wípé wọ́n dá ó ti rí nù. fún ẹsẹ̀ gan fún àfọ̀mọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní nǹkan bíi ìjẹrin sẹ́yìn ní a gba ìpè kan wọ́n ní wọ́n ti tún náwó gán àwọn kan tí wọ́n ní ọkà tí àwọn jọ lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí ẹ gbọ́ sí lóòótọ́ ni àbẹ́yìn tí ẹ gbọ́ nípa. a ní information kankan nípa yìí o kò sì sí information kankan ní kóòtù nípa rẹ̀ àwọn tán sì kó wá sí kóòtù lónìí wọn ò lé sí 5 tí wọ́n ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tí a fi sọ pé bóyá rúun tó jọ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ àti ìgbọ́n kankan nípa rẹ̀. ẹ ṣeun èyí tí mo tún fẹ́ bèrè ni wípé nígbà tí ìwádìí sì ń lọ lọ́wọ́ tí wọ́n ní àwọn ò tí ì parí ìwádìí wọn. Yes sir. ṣé ó túmọ̀ sí wípé àwọn ọ̀daràn yìí wọ́n sì wà ní àbí àfúrásì ọ̀daràn ṣé wọ́n sì wà ní àkàtà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ yìí náà. bẹ́ẹ̀ ni àkàtà wọn náà ni wọ́n ní láti wà torí wípé ẹnikẹ́ nígbà tọ́lọ́pàá mú wọn jọ sí ọlọ́pàá làwọn ti parí ìwádìí tàwọn náà fi gbé wọn wá sí kóòtù. mo dẹ̀ sọ ní the last time wípé security intelligence report ni wọ́n ló dé tí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ fi lọ́ọ́ béèrè pé kí wọ́n yọ̀ǹda wọn fáwọn káwọn fi ṣe further investigation tó àkóso tako òfin rárá. so bí wọ́n ṣe wá wà ní àkàtà wọn yẹn ni ó jẹ́ kí ìwádìí tó fẹ́ ṣe ó rọrùn ló jẹ́ kí wọ́n béèrè kí wọ́n máa bẹ ní àkàtà wọn lópin ìgbà tí wọ́n sì fíìlì pé àwọn sì nídìí wọ́n lè nídìí àti bí wọ́n ní anything at any time ìdí tó fi tọ́ kó já sí pé àkàtà ni wọ́n wà fún ìwádìí tí wọ́n ń ṣe nìyẹn lópin ìgbà tí ìwádìí náà ò dẹ̀ tí ì parí tí ń ṣe ń lọ lọ́wọ́ àkàtà wọn náà ni wọ́n sì wà títí dìgbà tí wọ́n bá ní tọ̀ ẹ̀bẹ̀ táwọn bẹ ilé ẹjọ́ pé kẹ́ yọ̀ǹda wọn fún àwọn káwọn fi ṣèwádìí àwọn ti parí rẹ̀ ó wọ́n dá wọn padà sí ibi tí wọ́n ti lọ́ọ́ kó wọn tí ilé ẹjọ́ ti yọ̀ǹda wọn fún wọn wọ́n dá wọn padà síbẹ̀. ẹ ṣeun gan-an ǹjẹ́ ìwádìí wọn tí wọ́n ń ṣe yìí ṣé ó lè ṣèrànlọ́wọ́ fún ilé ẹjọ́ lórí àwọn tí wọ́n ti kọ́kọ́ mú tẹ́lẹ̀ àbí ìgbà táwọn ọlọ́pàá ti parí ìwádìí lérí àwọn eléyìí àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ yìí wọn ò lè nífààní àti ṣe ìwádìí lérí àwọn tí wọ́n mú pẹ̀lú Abrahamu. ṣe rí ìwádìí tẹ̀síwájú tí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ń ṣe ẹ jẹ́ n ka iye ìrìn èèyàn tí ó ṣe ń fàní fún yóò ṣe ń fàní fún gbogbo aráàlú tí ń fẹ́ ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ ọ̀hún torí àwọn náà fẹ́ tan searchlight wọn sí ibi tí wọ́n fìlì kó ṣókùnkùn tí ètí ìjáde ń bẹ̀ ni ẹ sì rí i pé látara àbájáde ìwádìí irú bẹ́ẹ̀ táwọn bá ṣe yóò fún gbogbo àtàwọn wo ètò yìí tá a sì ń fọ́lọ́ ọ̀rọ̀ yìí káàkiri orígun mẹ́rin ayé ní opportunity àti mọ pàápàá kí ló tún wà ńbẹ̀ tó sápamọ́ tí ò tí ì yọjú tẹ́lẹ̀tẹ́lẹ̀. one àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó súnmọ́ kó ṣèǹfààní fáwọn tí wọ́n ti mú lọ́wọ́ yìí ẹni tán bá rí i pé kò ní nǹkan kan tó yí i lára nínú ẹ̀sùn yìí ìwádìí wọn ó fi hàn gbogbo ayé bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbogbo ẹni tó bá ní interest lórí ọ̀rọ̀ yìí ni ìwádìí tí wọ́n ń ṣe lọ́wọ́ yẹn ó ṣe àǹfààní fún látara àbájáde tán bá bá jáde àdúrà tèmi ó ṣe ni pé àwọn tí ń ṣèwádìí ọlọ́mọ ṣàbá wa fún wọn ṣe ọlọ́run kó mọ̀ jẹ́ kí wọ́n sì ṣe gbogbo wa náà ká mọ̀ sì ṣe láàyè wa. fọ́ gbogbo ẹ̀ wọ́n ti fọ́ sí wẹ́wẹ́ so kò sí kankan tẹ́mi lè sọ mọ́ gbogbo ohun tẹ́ fẹ́ béèrè àti tí everybody fẹ́ mọ̀ òun náà ni ọ̀gá ti sọ yẹn. ìbéèrè kan lọ́wọ́ yín tí n ti béèrè lọ́wọ́ ọ̀gá ó ní wípé a mọ̀ yín gẹ́gẹ́ bí lọ́ọ̀yà fún Ògo Ìlọrin kí ni stáǹdì Ògo Ìlọrin lérí ẹjọ́ tí ń lọ yìí kí ni stáǹdì ẹ̀ because àwọn kan ṣe ń rò pé bóyá Ògo Ìlọrin ò ní ọwọ́ nínú kéèsì yìí mà bí wọ́n ti jùúlẹ̀ a fẹ́ kí ẹ jẹ́ kí gbogbo ayé mọ ìdúró Ògo Ìlọrin ní orí kéèsì náà. gẹ́gẹ́ bí lọ́ọ̀yà Ògo Ìlọrin Ògo Ìlọrin sì ní interest Ògo Ìlọrin sì ní interest lórí kéèsì yìí in fact everyday òun ni aṣíwájú wa tó jẹ́ president Ògo Ìlọrin tí a mọ̀ sí baba Bariga bàbá wa Sheikh Abdulkareem Adio Mobolaji Murtado tí ànagijẹ wọn jẹ́ baba Bariga so gbogbo gbà ni wọ́n máa ń ro wá lóko pàápàá jùlọ èmi tí mo jẹ́ lọ́yà Ògo Ìlọrin pé lọ́yà Àjàsá kéèsì yìí o ẹ gbọ́dọ̀ fi ṣeré o gbogbo ibi tí kéèsì yìí bá ń lọ ẹ gbọ́dọ̀ make sure pé ẹ follow help láti ensure pé ìdájọ́ òdodo ó ṣẹlẹ̀ nínú kéèsì yìí fún ẹbí Hafsat
àtàwọn parent ẹ̀. So ní gbogbo ìgbà, ní ìṣẹ́jú àti ní àsìkò ni a fi ń wà pẹ̀lú àwọn prosecutor tí wọ́n fẹ́ fight fún ìdájọ́ òdodo lórí kéèsì yìí. So àwa náà dẹ̀ wà pẹ̀lú wọn, a dẹ̀ ń try láti ṣiṣẹ́ together láti ensure pé a jọ ṣiṣẹ́ láti rí i pé a rí justice tí gbogbo wa táyé. Fọ́ gbogbo ẹ̀ wọ́n ti fọ́ sí wẹ́wẹ́, so kò sí kankan tẹ́mi lè sọ mọ́. Gbogbo ohun tẹ́ fẹ́ béèrè àti tí everybody fẹ́ mọ̀, òun náà ni ọ̀gá ti sọ yẹn. ìbéèrè kan lọ́wọ́ yín tí n ti béèrè lọ́wọ́ ọ̀gá. Ó ní wípé a mọ̀ yín gẹ́gẹ́ bí lọ́ọ̀yà fún Ògo Ìlọrin. Kí ni stáǹdì Ògo Ìlọrin lérí ẹjọ́ tí ń lọ yìí? Kí ni stáǹdì ẹ̀? Because àwọn kan ṣe ń rò pé bóyá Ògo Ìlọrin ò ní ọwọ́ nínú kéèsì yìí mà bí wọ́n ti jùúlẹ̀. A fẹ́ kí ẹ jẹ́ kí gbogbo ayé mọ ìdúró Ògo Ìlọrin ní orí kéèsì náà. Gẹ́gẹ́ bí lọ́ọ̀yà Ògo Ìlọrin, Ògo Ìlọrin sì ní interest. Ògo Ìlọrin sì ní interest lórí kéèsì yìí. In fact, every day òun ni aṣíwájú wa tó jẹ́ president Ògo Ìlọrin tí a mọ̀ sí Baba Bariga, bàbá wa Sheikh Abdulkareem Adio Mobolaji Muritado, tí ànagijẹ wọn jẹ́ Baba Bariga. So gbogbo gbà ni wọ́n máa ń ro wá lóko, pàápàá jùlọ èmi tí mo jẹ́ lọ́ọ̀yà Ògo Ìlọrin pé lọ́ọ̀yà Àjàsá, kéèsì yìí o ẹ gbọ́dọ̀ fi ṣeré o. Gbogbo ibi tí kéèsì yìí bá ń lọ, ẹ gbọ́dọ̀ make sure pé ẹ follow help láti ensure pé ìdájọ́ òdodo ó ṣẹlẹ̀ nínú kéèsì yìí fún ẹbí Hafsat àtàwọn parent ẹ̀. So ní gbogbo ìgbà, ní ìṣẹ́jú àti ní àsìkò ni a fi ń wà pẹ̀lú àwọn prosecutor tí wọ́n fẹ́ fight fún ìdájọ́ òdodo lórí kéèsì yìí. So àwa náà dẹ̀ wà pẹ̀lú wọn, a dẹ̀ ń try láti ṣiṣẹ́ together láti ensure pé a jọ ṣiṣẹ́ láti rí i pé a rí justice tí gbogbo wa táyé.